ìyàlẹ́nu gbáà ló jẹ́ fún mi nígbà tí mo gbọ́ pé wọ́n ní Mohbad kọ wíìlì rẹ̀ kó tó kú. Bàbá Mohbad ló sọ bẹ́ẹ̀. Alàgbà Joseph Alọ́ba, bàbá olóògbé Ìléríolúwa Alọ́ba, ẹni táwọn èèyàn mọ̀ sí Mohbad, ti tú àṣírí ìkọ̀kọ̀ míì nípa àyídáyidà táwọn ẹbí ìyàwó ọmọ rẹ̀ tún ṣe láìpẹ́ yìí. Ọkùnrin yìí sọ pé níjọ́ tóun ti délé ayé òun kò gbọ́ irú rẹ̀ rí pé ọmọ kékeré ń ṣe ìwé ogún rẹ̀ ìyẹn wíìlì sílẹ̀ kó tó kú. Ó ní èyí ló jẹ́ kó ya òun lẹ́nu nígbà tí wọ́n sọ pé olóògbé Mohbad ti kọ wíìlì rẹ̀ sílẹ̀ ṣáájú àkókò tó kú. Alàgbà Alọ́ba ní ohun tó fojú hàn kedere ni pé gbogbo ohun táwọn ẹbí ìyàwó ọmọ òun ṣe pátá ni láti jókòó lé gbogbo dúkìá ọmọ òun mọ́lẹ̀. Alàgbà Alọ́ba sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lásìkò tó ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pẹ̀lú àwọn oníròyìn iléeṣẹ́ tẹlifíṣàn TVC nílùú Èkó láìpẹ́ yìí. Nínú ọ̀rọ̀ rẹ̀ ló ti sọ pé gbàrà tí mo délé ọmọ mi ìyẹn olóògbé Mohbad mo rí lọ́ọ̀yà kan níbẹ̀. Mi ò lérò pé lọ́ọ̀yà ló yẹ kí n rí níbẹ̀ lásìkò ọ̀hún, dókítà tàbí nọ́ọ̀sì ló yẹ kí n rí. Ṣùgbọ́n níṣe ni wọ́n tọ́ka sí lọ́ọ̀yà ọ̀hún pé ẹni tó bá olóògbé kọ wíìlì rẹ̀ nìyẹn nígbà ayé rẹ̀. Ohun tí mo sì rí ni pé kì í ṣe pé olóògbé ló tọwọ́ bọ ìwé ọ̀hún, wọ́n tẹ̀ka rẹ̀ sí i ni. Mi ò mọ ẹni tó bá wọn gbèrò burúkú ọ̀hún rárá. Ọmọ mi kì í ṣe òpè tàbí púrúǹtù tí kò lè kọ̀wé. Gbogbo ohun tó bá rà tàbí tó bá ṣe ló máa ń tọwọ́ bọ̀wé nígbà gbogbo. Ó ṣe wá jẹ́ nígbà tó kú ni wọ́n wá sọ pé ó tẹ̀ka sínú wíìlì rẹ̀. Ẹni tó jẹ́ pé ọmọ ọdún 27 péré ni. Níbo ló ti jẹ ayédè tó fi máa wá rántí pé wíìlì ló kù fóun láti kọ. Èmi pàápàá tó jẹ́ bàbá rẹ̀ kò tí ì kọ wíìlì kankan. Ní tèmi o, mi ò gbàgbọ́ rárá pé ọmọ mi olóògbé Mohbad ló kọ wíìlì tí wọ́n fi hàn mí yẹn rárá, nítorí ọmọ mi ṣì kéré lọ́jọ́ orí láti kọ wíìlì rẹ̀. Lára àwọn ohun tí mò ń sọ nìyí pé àyídáyidà pọ̀ lọ́wọ́ ìyàwó ọmọ mi ìyẹn Wùnmí àti àwọn ẹbí rẹ̀ gbogbo tí wọ́n wà lẹ́yìn rẹ̀, gẹ́gẹ́ bí bàbá Mohbad ṣe wí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.